Bismillahirrahmanirrahim. Dr. Praise and Beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lójó dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá. Èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá. Ìwọ ṣàlọ́ ní. Mo ti ọ̀la ti bóyá ìtayé mọ̀ sí oúnjẹ lórí ètò yìí gbogbo alámọ̀ nǹkan tí a máa ń gbé dání tá a máa ń sọ. A máa ń sọ nípa àṣírí ewé àtegbò ní àwọn kọ̀ọ̀kan lóòótọ́ ọlọ́ọ̀bá ni ọba tó ń dínà mẹ́ta ó náà ló sì tó ń ṣínà fún ẹ̀dá. Ìgbà mi wà tó jẹ́ pé tí irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ tó bá sì jókòó tẹ̀tẹ̀rẹ̀ Ọlọ́run máa wù ẹ́ náà ni Ọlọ́run máa wù ẹ́ ni. Ṣé wá rí gbogbo olúkálùkù wa náà ló ní nǹkan tí a fi ń tọ́jú ara wa tí ò bá ti bá nǹkan tí kò dáa mu sọ̀rọ̀ mi ti yé. Ṣé rí mo sọ̀rọ̀ kan ní recently nígbà kí àwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ èmi àtọ̀rẹ́ mi là ń discuss ọ̀rọ̀ yẹn. So kí ni ọ̀rọ̀ náà ni pé nígbà tí èmi àtẹnìyẹn jọ ń sọ̀rọ̀ mo wá ń jẹ́ kó yẹ pé oṣù Ramadan ti ń bọ̀ yìí pé oṣù Ramadan ó máa ń gba nǹkan tó bá ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ lọ́wọ́ èèyàn tó jẹ́ pé ìwọ gan náà mọ̀ ìpè ní kíní yìí ẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ mi ti yé. Kí ni nǹkan tí ó gbà lọ́wọ́ èèyàn? Ìwọ bóyá tí ò ń já ewé àtegbò tó wá ní iṣẹ́ kan dé tó máa ń lò kí àwẹ̀ tó dé tó wá ní àwẹ̀ ti dé mi ò gbọdọ̀ lo nǹkan yìí mọ́ wàláhì nǹkan ẹ̀ṣẹ̀ ni. Ìwọ náà mọ̀ ní ọkàn rẹ pé nǹkan yẹn nǹkan ẹ̀ṣẹ̀ ni. Ó ń lo nǹkan kan káwẹ̀ tó dé àwẹ̀ wá dé wá ní jẹ́ kí n pa kíní tì mi ò lo mọ́ táwẹ̀ bá ti lọ màmá lo nǹkan ẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ mi ti yé. Àmọ́ ẹ̀yẹn wo sì mú wá ní ewé ewúro ìdí ọ̀nà mẹ́ta gbogbo pọ̀ mọ́sẹ̀ mo wá fi ń wẹ̀ àwẹ̀ wá dé mo wá ní mi ò lo mọ́. So definitely ọkàn mi sọ pé kíní yẹn nǹkan ẹ̀ṣẹ̀ ni. Ìwọ tó mọ nǹkan tó ń lò wá ti mọ̀ pé kíní yìí o automatically nǹkan ẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ mi ti yé. Ó ti jẹ́ kó mọ̀ gbedengbe pé kíní nǹkan ẹ̀ṣẹ̀ ni sọ̀rọ̀ mi ti yé. Ní dààmú lágbára ọlọ́ọ̀bá ni ọba tí ó ń dínà mẹ́ta tó sì ń ṣínà fún ẹ̀dá. Nǹkan tá a bá fẹ́ fi ṣínà tá a bá fẹ́ fi wọlé Ọlọ́run òun náà ní kẹ́ jẹ́ ká mọ̀. Eléyìí tá a sọ yín sìn natural ni nǹkan tó Ọlọ́run dá ni sọ̀rọ̀ mi ti yé. Nǹkan tí Ọlọ́run dá ni gbogbo àwọn nǹkan mìíràn burúkú náà tán lò ní nǹkan tó Ọlọ́run dá ni o àmọ́ ó ní bí wọ́n sì lè lò ó tí wàá jẹ́ pé ó wá against nǹkan tó Ọlọ́run. Ẹ̀yẹ́ wo wine nsìn wine ọlọ́tí ẹ rí i pé ó wà against ẹ̀sìn wa pé a gbọ́dọ̀ máa lo nǹkan ọlọ́tí sọ̀rọ̀ mi ti yé. Ṣé wá rí nǹkan ọlọ́tí tẹ́ bá wo àwọn èròjà tán fi ṣe wọ́n ẹ rí i pé àwọn èròjà tó yẹ pé ó pure ní láti lò bẹ́ẹ̀ tán bá ti mix ẹ̀ tán ó ti di nǹkan tí ò dáa oníkẹjà ká sọ̀rọ̀ fún nǹkan tẹ́ ẹ máa lò tó máa fi di nǹkan tí ò dáa mi lọ́wọ́ ẹ jẹ́ ká jìnnà sí. Èyí tí mo máa fún alẹ́ ni bí a ṣe ń lo ewúrẹ́ jíjẹ àti ewé àkókò ọmọdọ́ ewé àkókò bí a ṣe máa ń lò fún kí Ọlọ́run taari olùrànlọ́wọ́ sí wa. A máa ń lò ní ẹ̀ẹ̀kan ní oṣù ní ọjọ́ kẹjọ every month ní gbogbo oṣù la máa ń lò. A kì í lo anytime o ní ọjọ́ kẹjọ ní gbogbo oṣù ní àárọ̀ la máa ń lò. Ṣé rí èso tẹ́ rí lọ́wọ́ mi èso wẹ́rẹ́ jẹjẹ yìí ó ní bá ti fẹ́ kà á èyí tá a kọ kánú ẹ̀ á kà 5 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan á kà 2 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 7 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 4 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 1 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 8 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 5 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 2 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 7 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 4 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 1 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan 8 á kọ sẹ́gbẹ̀ẹ́ kan. Tá bá ti wá kó wọn sẹ́gbẹ̀ẹ́ á wá da gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà á wá kà á wá fún wa ní 44. Tá bá wá sọ pé 44 4 plus 4 is equal to 8 sọ̀rọ̀ mi ti yé. Nǹkan tá a nídìí nìyẹn o. Ẹ jẹ́ ká gun kókó ná nǹkan kan ò gbọ́dọ̀ tàdánù ń bẹ́ o. A gbọ́dọ̀ fi kún a sì gbọ́dọ̀ yọ kúrò nígbà tá a kà á tí ò bá ti pé 44 ìyẹn ti wéṣì ní ẹ̀dánù. Ẹ tún kà ní òǹkà yẹn ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí a fẹ́ ṣe yìí. Ẹ kàn mọ́ kálẹ̀ kan náà direct 44 kẹ wá lọ lò ó máa backfire. Gbogbo alámọ̀ nǹkan tí fọ́ ń sọ nínú ètò numerology sọ̀rọ̀ mi ti yé. Gbogbo alámọ̀ nǹkan tí fọ́ tó sọ. Ṣé rí kíní yìí ṣé rí ó tún dáa ṣé rí tí èèyàn bá mọ date of birth èèyàn
mo sì máa sọ̀rọ̀ kínní nínú live video. Generally èèyàn lè wẹ̀ ní on the 8th of every month. Ṣé irú èmi ń sìn ó ní ọjọ́ tèmi náà lè wẹ̀, irú èmi ń sìn nínú calculation numerology sọ̀rọ̀ mi yé ti tèmi, èmi wẹ̀ ní on the 7th, but generally according to bí wọ́n ṣe kọ́ pé kéèyàn lò lọ́dẹ 8th, àmọ́ tó bá mọ ọjọ́ kádàrá ẹ̀ ló ní ọjọ́ kádàrá ẹ̀, sọ̀rọ̀ mi ti yé, ló ní ọjọ́ kádàrá ẹ̀. Tí ò bá mọ ọjọ́ kádàrá ẹ̀ ló ní ọjọ́ tí wọ́n bí ẹ, bóyá ọjọ́ Monday ni o, bóyá ọjọ́ Wednesday ni o, bóyá ọjọ́ Tuesday ni o, lò. Àmọ́ generally tó bá ti mọ̀ ló ní on the 8th. Màá sì mú yẹn náà wá ní orí live video lágbára Ọlọ́run. So tí a bá ti wá kà tán bẹ́ẹ̀, ẹ jẹ́ ká gun kó kúnná, tó bá ti kúnná fertility leaf yìí, ewé àkókò yìí, ẹ jẹ́ ká wá púpọ̀, ká wá gún pọ̀ mọ́. Tá bá ti gún pọ̀ mọ́, ẹ jẹ́ ká pò pọ̀ mọ́ ọṣẹ kó pọ̀ dáadáa. Ọṣẹ tá a lè wẹ̀ fọ́dún kan gan, ẹ mọ̀ pé kan lọ́sẹ̀ ni, kan lóṣù, sọ̀rọ̀ mi ti yé. Ẹ jẹ́ ká pò, tá bá ti wá pò, ẹ jẹ́ ká gbé pamọ́. Ẹ jẹ́ ká kọ́ sí alára o pé iye báyìí la máa ń lò ó. Ẹ ti gbọ́, tá bá ti wá kọ́ sí la, ẹ jẹ́ kí a gbé pamọ́. Tó bá ti di on the 8th, ẹ jẹ́ ká wẹ̀. Ìwọ tó bá mọ ọjọ́ bí ẹ, tó mọ nọ́mbà tí ó ń darí kádàrá ẹ̀, wẹ̀ lọ́jọ́ náà. Ìwọ tí ó bá jẹ́ pé o ò mọ kádàrá ẹ̀ bẹ̀ tó mọ ọjọ́ tí wọ́n bí ẹ, bóyá ọjọ́ Tuesday ni, bóyá Wednesday ni, lọ́jọ́ tí wọ́n bí ẹ, sọ̀rọ̀ mi ti yé. Ní agbára Ọlọ́run béèyàn bá ń lò lẹ́ẹ̀kan ní oṣù, Ọlọ́run ó ṣe nǹkan ìyanu gidi fún yàn. Ẹ wo ọ̀rọ̀ mi ò jù báyìí lọ, èmi náà lọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátíbóyè Táyémọ̀síwé jẹ́. Ẹni tó bá dìgbà míì á tún ní ọ̀rọ̀ mi ìyẹn tó tún yàtọ̀ sí eléyìí wá. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kí lè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kan mìíràn tí a ti ṣe, torí pé èyí tí a ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ.